Taye Gist TV, kindly subscribe. Èyí tí mo gbọ́ ìtún lágbára láti ẹnu àáfàá mufti, ọ̀rọ̀ tí àáfàá mufti sọ sí olóyè Sunday Igboho ńlá mọ̀ ṣàgbéyẹ̀wò lórí Ojútáyé lédè lónìí. Ǹjọ́rọ̀ yóò wá pọ̀jù bí ọ̀rọ̀ tí àáfàá mufti ń sọ sí olóyè Sunday Igboho sà. Lóòótọ́ tá a bá ní káwò lọ ó dà pé May 15 ó ní wọ́n ti kidnap àwọn ọmọ tí wọ́n jí gbé tán wà nínú igbó, ìyẹn ní Òṣèlè ní ìpínlẹ̀ ìjọba Ọ̀yọ́. Wọ́n náà ti mọ ibi tí àwọn bandits yẹn, àwọn agbésùmọ̀bí, ibi tí wọ́n gbé àwọn ọmọ yẹn lọ, wọ́n láwọn ti mọ bẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí àáfàá mufti sọ sí olóyè Sunday Igboho ṣáì mo fẹ́ jẹ́ ká gbé yẹ̀wò. Ìjọba jẹ́yìn lè gbàrú ọ̀rọ̀ yìí kéèyàn ní wípé bádúrú olóyè Sunday Igboho ṣá bó ṣe gbójú bó ṣe gbóyà tó kẹ́nìkan wa mọ̀ ní pé kò lóògùn, kéèyàn kan mọ̀ ní wípé kò tó bá jẹ́ pé lóòótọ́ ló lóògùn ni ó yẹ kó ti lọ rescue àwọn ọmọ tí ń bẹ nínú igbó. Ẹ ti gbàgbé wípé orílẹ̀-èdè yìí ní gómìnà, orílẹ̀-èdè yìí ní ààrẹ pírẹsidẹ́ǹtì, ṣé ẹ ti gbàgbé wípé orílẹ̀-èdè yìí ní sẹ́nitọ̀, àbẹ́ ẹ ti gbàgbé wípé orílẹ̀-èdè yìí ní àwọn chairman kánsẹ́lọ̀. Kí wàá nípa ń dìbò lójoojúmọ́ tá à ń dìbò lọ́dún mẹ́rin kí ni ìtumọ̀ rẹ̀? Ẹ jẹ́ ká dìde ńlẹ̀, ẹ jẹ́ ká lajú. Ìwọ tó o bá ní wípé ẹnìkan ò lóògùn, ẹnìkan ò lè ṣe kinní kan, ìwọ náà lọ kojú ogun, á dáná ogun fún ọ, ìwọ náà lọ kojú ogun. Olóyè Sunday Igboho sá lọ kojú ogun kan ní àràǹdí ṣẹ̀ǹsẹ̀ 2022 nígbà yẹn mò ń sọ. Ogun yẹn ní ṣẹ̀ǹsẹ̀ ìgbà tí Buhari fi wà ní pírẹsidẹ́ǹtì, ìgbà yẹn Buhari wà láyé, nípa ọ̀rọ̀ Fúlàní kò sí Fúlàní. Ẹ̀wà dúró yẹn tán pa sí olóyè Sunday Igboho sàlọ́rùn. Ṣé ojú gbogbo yín ló fọ́ngbà náà? Tí n bá ń sọ pẹ́lọpẹ́ àjẹ́ ara tó jẹ́ wípé kò ní tán lára ọmọọba kó mọ̀ kú dànsákì. Ṣèbí náà fi ránṣẹ́ ṣe fún olóyè Sunday Igboho gangan fúnra rẹ̀ nígbà náà. Ẹ mọ̀jà mọ̀ purọ́ tara wa jẹun, ẹni tó bá kọ̀ǹfàmù ẹ̀jẹ̀ á ní pé kọ̀ǹfàmù olóyè Sunday Igboho sà ó kọ̀ǹfàmù. Èmi gbàgbọ́ wípé olóyè Sunday Igboho sà ó kọ̀ǹfàmù. Olóyè Sunday Igboho sà gan atún wá gbọ́ lẹ́nu mẹ́ta yìí pé wọ́n ti kọ lẹ́tà sí gómìnà Ṣèyí Mákindé wípé kán dákun kán jọ kán gbé àṣẹ fáwọn káwọn ṣe ìrìnà bí bó ṣe méjì láàrin àwọn security ìrú ẹkùn security network káwọn náà lọ. Nígbà tó ti jẹ́ pé àwọn ìjọba ìpínlẹ̀ gan gómìnà gbogbo wọn ti mọ ibi táwọn agbésùnmọ̀bí wà, tó jẹ́ pé kàn ní wípé àwọn gbọ́dọ̀ ṣe investigation kó mọ̀ di pé àwọn ò lọ síbẹ̀ tán wọ́n lọ ṣe báṣubàṣu fáwọn nítorí pé wọ́n ní Old Ọ̀yọ́ Park ibẹ̀ ni àwọn agbésùnmọ̀bí bandits wà tí wọ́n kó àwọn ọmọ sí. Everybody ti mọ ibi tán wà lóòótọ́, ṣùgbọ́n kì í ṣe wípé ká mọ ibi tán wà gangan ní kókó, bí kò ṣe wípé àti lọ kó àwọn ọmọ tó wà bẹ́ẹ̀. Arábìnrin kan yìí náà jáde, ó ní wípé ìṣù ẹkún ní olórí online mo ti rí ìṣù ẹkún, ó ní ọkọ̀ wà lára àwọn tó kú. Ó ní lónìí ní òpin bí oṣù kan tí àwọn ọmọ yìí ti wà lógbó àtọkọ òun. Ó ní tó bá sùn tó bá jí òun nìkan ló ń dá sùn, òun nìkan ló ń dá jí. Ẹ sì mọ̀ pé ogun àdásùn ìdájí ogun ńlá ni. Ó ní láàárọ̀ báyìí àwọn ọmọ òun wọ́n jí wọ́n ní wípé man where's my dad? Ìpè ẹ̀dákun ibo dáàdì òun wà, ibo mọ́mì òun wà, làwọn ọmọ òun mọ̀ sùn, ibo dáàdì òun wà. Ó ní ọ̀rọ̀ táwọn ọmọ òun sọ fún òun ni wọ́n ti kó gbogbo àwọn baálé ilé, wọ́n ti kó wọn lọ sọ́gbà báńdíìtì, àwọn báńdíìtì ti kó wọn. Ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọ̀wọ̀, Yorùbá parapọ̀, ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọ̀wọ̀. Ẹ mọ̀jà nígbẹ́ nìkan ológun ẹnìkan ṣe kinní kan, bó bá sọ̀fẹ̀ everybody ẹ jẹ́ ká ṣe kinní. Àsìkò yìí kan láàmọ̀ ọ̀rọ̀ tẹ́mi ka ọ̀rọ̀ yìí sí ni pé bí kéèyàn mọ fojú tẹ́ńbẹ́lú yàn àbí kéèyàn mọ kọ̀ǹdẹ́mù yàn. Àsìkò yìí kan láàmọ̀ kọ̀ǹdẹ́mù ara wa. Yorùbá ẹja ronú, ẹja lè strategize. Strategy tá a ti lò dọ́kì náà tí ò wọ́ọ̀kì fún wa, ẹja lò báyìí kán wọ́ọ̀kì fún wa. Àlè rákìní yìí ṣe, àlébọn àlógún, Ọlọ́run náà la gbẹ́kẹ̀lé, nítorí ẹ̀ la fi wá láwọn ìjọba. Sunday Igboho ṣàgẹ́sì ní àwọn gan ti tọwọ́ ìjọba gbogbo kẹta ń ṣe. Àwọn èyí ṣe èèyàn lásán mọ́, wọ́n ti di ìjọba gẹ́gẹ́ fúnra wọn nítorí wípé àwọn gan ti dá ìwé ẹ̀kọ́ security network lẹ́ẹ̀lẹ́. Ẹ sì máa pé gbogbo nǹkan ló lóṣèlú. Ìwé ẹ̀kọ́ security network tàn dálẹ̀ lẹ́yìn ó ní
òṣèlú tiẹ̀ ó ní rules and regulation òfin tó lànà wọ́n ti sọ ẹ̀yin tẹ́ bá máa wo fọ́nrán fídíò tí olóyè Sunday Igboho ṣàtọ́bá ń ṣe wọ́n sọ bẹ́ẹ̀ ni wípé ìwé ẹ̀kọ́ security network táwọn dálẹ̀ lẹ́yìn kì í ṣe pé kẹ́nìkan lọ fi máa jàjà wèrè kan léwu wọ́n ní láti fi máa protect àwọn èèyàn láti máa fi dáàbò bò kì í ṣe pé kẹ́nìkan lọ fi máa dóògùn wò ẹ ṣáà ń gbọ́ mi tẹ́ bá ti subscribe ẹ máa subscribe tẹ́ bá ti share ẹ máa share Àfáà Mufti ìyìn ní pé ọ̀rọ̀ tẹ́ sọ dá o ṣùgbọ́n wípé èèyàn kò lóògùn kì í sátìkù ilé ẹ̀ka ṣe mọ́ sọ gbọ́dọ̀ báwọn ìjọba Ṣèyí Mákindé àwọn náà ti ń gbégbèsè lórí ọ̀rọ̀ yẹn inú mi sì dùn pé ọ̀sẹ̀ tí ó kọ́ ṣe mọ́ ibi táwọn agbésùnmọ̀ bíi bandits wà pé wọ́n farabalẹ̀ ṣe investigation wọn ẹ mọ̀ sàn láàrin ajénímù ní pẹ́kọ̀rọ̀ àwọn bandits ṣe kẹ́tẹ́ sàdédé kùfìrì kọlù báwọn èèyàn tó lè bẹ́yẹ̀ lórí ẹ jẹ́ ká náà ká ronú wò èèyàn tó lè bẹ́yẹ̀ lórí dànù tí ọkàn rẹ̀ ò sí mi so irú ìjọba yẹn ò sí sáré kùfìrì ẹ já ronú wò ẹ̀yin ọmọ Yorùbá ẹ já ronú wò àsìkò ìkọ́ láàmú sọ pé ẹnìkan ò da ẹnìkan da ó da igi eléyìí ò da ayọ̀ náà igi ọ̀hún ò da ayọ̀ náà èrò wa ní igi tó fẹ́ ṣe iná tó fẹ́ ṣe oúnjẹ jiná ẹ má jà mọ́ sáré mọ́ fẹnu kọ̀ndẹ́mù ara wa ọ̀kan ni wá Yorùbá ni gbogbo wa àìsè èdè mi Yorùbá ni wá ẹja ṣera wa lóṣùṣù ọwọ́ yóò ṣàǹfààní fún wa tá a bá ṣera wa lóṣùṣù ọwọ́ ọmọ Yorùbá ẹja ronú wò èmi sì gbà ládùúrà wípé gbogbo ọ̀rọ̀ báńdíìtì ni ó padà lópin torí ó ti lé lóṣù kan ó ti gbóṣù kan báyìí nìsín èmi sì rò pé ọ̀rọ̀ tó yẹ pé ẹsẹ̀ tètè mú àwọn ènìyàn ṣùgbọ́n èmi náà ti fo ara balẹ̀ wò pé ẹ dákun èmi tí mo sọ̀rọ̀ gan agbára mélòó mo ní ìdẹ́mi kàn fẹ́ sọ ni wípé tó bá ti délẹ̀ ó ti délẹ̀ ni àtúnṣe báyìí lèèyàn máa ń wá sí nǹkan kì í ṣe pé kẹ̀tọ́ àmọ́ dákùn nǹkan àbí kẹ̀mọ́ bà nǹkan jẹ́ èmi ò ní sọ pé ẹnìkan ò dá o ọ̀nà ò ní bá sí ọwọ́ everybody wa jẹ́ ṣé ẹ̀ gbọ́ mi ẹ jẹ́ kí gbogbo wa ká ronú pọ̀ tá a bá ronú pọ̀ tí o bá rí i pé dẹ́ni ilé òṣè kò dáa wọ́n correct ó ní bí ẹ̀ ṣe máa ń correct yàn kì í ṣe gbogbo nǹkan náà máa ń gbé wá sórí ayélujára ẹ̀ tó bá lóògùn àgbọ̀wé fún onímọ̀ lóró gbogbo ẹ̀ ní ìsìn ayélujára ni tó o bá sọ̀rọ̀ lórí ayélujára bó la ṣe fẹ́ mọ̀ ṣé ẹ̀ gbọ́ mi tó o bá sọ̀rọ̀ tó o ní pé sọ̀rọ̀ jáde kíní kan àwọn ìwà mọ́bọ̀ ní pé pariwo àìsàn jáde káwọn kó lọ tó o bá pariwo ara rẹ jáde pé èmi náà lè ṣe kíní ta ni ó mọ̀ pé o lè ṣe gbogbo àwọn tẹ́ ẹ rí tán di kíní kan lónìí tán di sẹ̀lẹ́bù lọ́la tán di wọ́n gbé wá sórí ayélujára nìyẹn ìwọ́n tó o bá ní tálẹ́ǹtì tó o bá gbé wá sórí ayélujára àbí tó o ní gẹ́gẹ́ tó o mọ̀ pé nọ́mbà ìkíní yìí o lè ṣe tí ó sì rí bẹ́ẹ̀ tó o bá gbé wá sórí ayélujára kò sẹ́ni tí ó mọ̀ ọ́ kàn lè jókòó sáàrin ẹ̀dẹ̀ ẹnu yàrá rẹ̀ kọ́ ọmọ ní pé mo mọ kíní ìṣe ìwọ nìkan lọ́mọ dá mọ́ so ẹnìkan gbá sórí ayélujára kò gbá sórí ayélujára èyí ń kọ́ lọ́rọ̀ ìwọ tó ń sọ̀rọ̀ gan orí ayélujára ló ti sọ̀rọ̀ tó o bá sọ̀rọ̀ lórí ayélujára kò sí anybody tí ó mọ̀ ẹja ronú pọ̀ ẹja sọ̀rọ̀ náà ká sọ kúnná kọ̀ọ̀rọ̀ pé èèyàn kan gbóyún àṣùwà sórí ayélujára kọ́ lélẹ̀ Olóyè Sunday Igboho ṣá kì í ṣèyàn kékeré tẹ́ ẹ bá ti gbó kọ yẹn ẹnìkan máa mọ̀ pé èèyàn ńlá ni kò dìgbà tẹ́yẹ̀ bá ẹsẹ̀ fẹnu jáwájà rárá mi sì gbà ládùúrà wípé ọwọ́ tẹ àwọn bandits agbésùnmọ̀ bíi gbogbo wọn láàrin pé Olódùmarè gbogbo wọn báyìí láàrin pé Olódùmarè á gbàdúrà sí Olódùmarè mo sì nígbàgbọ́ wípé Olódùmarè tiwa náà ni ó ṣe gbogbo àwọn bandits yẹn ànírógun wọn mọ́